Africa Content TV. Ọwọ́ ní ìnáwó ẹgbẹ́ wa. Ẹ tún gbé kí n gbà. Láwọn fi gbà wọ́n dà sí kòtò. Òṣùṣù àwa ní. Ẹ tún gbé kí n gbà. Gbogbo kí gbogbo alága kí wọ́n jáde báyìí nígbàtí Agége bá wá bá Mr. Governor ẹ̀yin tó kù ẹ̀yin alága tó kù ẹ jáde báyìí Ajérọ̀mí ẹ̀yin dà lẹ́yìn yẹn Àpápá. All right, sound check. Adoni. Káfàtà. Yes. Ẹ tún gbé kí n gbà. Láwọn fi ìgbà wọn dà sí kòtò. Àpápá. Ayọ̀bọ̀ Ìpájà. Gbẹ̀gbà tá ò ní wọ́dẹ̀ ìwé o. Àsíá o. Badagry West. Àsíá o. Àsíá ABC bọ̀ ẹgbẹ́ o. Bàrígà. Ẹ má jẹ́ ìkọ̀dé wa o. Bọ́lá. Ọmọ pé Adédèjì. Bẹ́ẹ̀ ṣíṣí kì í dènà. Kókà Àgùdà. Kókà Àgùdà. Kókà Àgùdà. APC ní ọ̀gá. Ẹgbẹ́ Ìdímù. ní ọ̀gá. Ẹgbẹ́ Ìdímù. APC ní ọ̀gá o. Gbogbo federation OPC ní ọ̀gá o. APC ní ọ̀gá o. Ẹgbẹ́ Ìdímù. Lábẹ́ aṣíwájú ọmọ olódòdó ọmọ tọ́tọ́ fi ṣoògùn rán. Ẹgbẹ́ Ìdímù. Ó yẹ ní gbogbo Èkó. Lábẹ́ Babájídé. Ọmọ Sanwó-Olú. Mr. Tọ́kadù. Mr. Sọ́lẹ́bù. APC ní gbogbo ọ̀gá pátápátá kò lọ́júwé. APC ní ọ̀gá o. APC ní ọ̀gá o. Ní gbogbo federation. Thank you, Kókà Àgùdà. Ògìdán. Àsọ̀rọ̀ ẹgbẹ́ tó gbà yìí. Àwọn ìṣìwẹ́wẹ́ ló wá gbáyàjú. Láìpẹ́ náà làwọn ẹ̀rọ tẹ̀lé. Láìmọ̀ pé Amúwò Ọ̀dọ̀fin. Èjìgbò, ó wà ní sábà Èjìgbò. Èjìgbò, ó yẹ máa bọ̀ Èjìgbò. Ẹ̀yà bàbá Gọ̀mú. Èjìgbò. Èjìgbò. Ìṣèjìgbò ara. Ẹ̀pẹ́. Elédò. Please be Ó ní àsọ̀rọ̀ ẹgbẹ́ tó lè ṣe. Ẹ̀pẹ́ Princess Animashaun. Èjìgbò. Ẹ̀pẹ́ tó fọ́lò. Láìpẹ́ náà làwọn ẹ̀rọ tẹ̀lé. Sura. Láìmọ̀ pé Elédò tó APC fọ́lò lọ́gá. ẹ̀pẹ́. Etí ọ̀sà. Etí ọ̀sà. Princess Sura Animashaun Ẹ̀pẹ́. Vice. Radio LCDA. Ismail Akinloye. Monsuru Akinloye. APC ní gbogbo ọ̀gá. Lábẹ́ bàbá wa o, àtọ́fiṣẹ́gun rán. Thank you. Jàgbẹ́bọ́ pẹ̀lú. Etí ọ̀sà. Etí Ọ̀sà. Ní gbogbo Èkó. Etí Ọ̀sà. Sanwó-Olú Sanwó-Èkó. Etí ọ̀sà. Etí ọ̀sà East. Etí Ọ̀sà East. Ibà to get ready. Ibà. Ìmọ̀ta LCDA. Ìsọ̀lọ̀. Lásọjú. Ìtìrẹ́ Ìkàtẹ́. Ọdún Ayọ̀ David. Ìmọ̀ta Yayo.
Immortal. Immortal. Thank you. Profondo. Bayo Olasoju. And advice. Itire Ikate Odunayodele and advice. Itire Ikate. Iru Victoria Island. Iru Victoria Island. Iru Victoria Island. Oya làwọn fi kó òbò wọlé. Ẹ̀tẹ̀numọ́. Làwọn fi kó òbò wọlé o. Ibi sí wa. Ibi sí wa tó wà lọ́wọ́ wa. Làwọn fi kó òbò wọlé. Iru Victoria Island, Alabi Aminat. Mo fẹ́ kí gbogbo APC lọ sọ fún wa wípé. And advice. Ọ̀bẹ làwọn ọmọ ti já. Ó ti já pátá. Kòsọ̀fẹ́ Mọ́yọ̀ Sọ́rẹ́ Ògúnlẹ̀wẹ̀. Ó ti já o. Where's Kòsọ̀fẹ́? Ojo àpá. Ojo àpá. Okay, Kòsọ̀fẹ́, okay. Who's that? Ó ti já pátá. Ọ̀bẹ làwọn ọmọ ti já o. The vice is taking Lagos Island East. Lagos Island. Lagos Island East. Ó ti já pátá. Lagos Island East. Ojo àpá. Oru àpá ti sàlá. Lagos Island East. Followed by Lagos Island. And Lagos Island. Oyèkán. Lagos Mainland. Agbo. Ojo àpá ti sàtàrà. Lagos Island. Lagos Mainland. Lagos Mainland. Lagos Mainland. Lagos Mainland. Lagos Mainland. Lekki. Okay. Ẹ̀mí lẹ́bàá Kọ́láwọlé. Lekki. Rasaq Kazali. Bosa Okunla. Moso Okunla is Akindele Opeyemi. Bosa Okunla. Followed by Mushi. To be followed by Mushi. Followed by Mushi Aruwe Tumbosun. Thank you. Odi Olowo. Odi Olowo Ojuoye. Jakonde Lawa. Ọjọ́ tó fọ́nù. Ojodu tó fọ́nù ọjọ́. Oya ẹ ṣé o, God bless you. Ọjọ́. After Ọjọ́ is Ojodu. Oya ẹ ṣé, God bless you. Jakonde. Bàbá kékeré. Ọjọ́. Rufai Adeyemi Muigas. Eliwa. Ojodu. Eto. Ojodu. Ojokoro LCDA. Barrister Rosiji Oluyemisi. Àkọ́dá èèyàn tí ò pé méjì. Àtọ́fiṣẹ́ ògùnrán. Ojokoro is a Barrister Rosiji Oluyemisi and his advice. Moyo. Ọlọ́run dá sí Joseph Peter Fumayan. Onígbòǹgbò Adébánjọ Moyo Sọ́rẹ́. Moyo Sọ́rẹ́ Adébánjọ Onígbòǹgbò LCDA. Oríadé Razak Ọlẹ́jẹ̀dé. Oríadé. Oríadé. Oṣòdì Ìsọlọ̀. Pẹ̀lú.
Oshodi Solo. Thank you. Ọ̀tọ̀ Àwórì. Ibi iṣẹ́ ìgbé wa ẹ má bọ̀ níbí o. Ẹjọ́ bá ṣe ń sọ nìyẹn ń gbẹ̀. Ọ̀tọ̀ Àwórì. Wọ́n ní bàbá yín yẹn o. Ọ̀tọ̀ Àwórì ọ̀ṣọ́gbó ni kójọ́ ìwọ́de rẹ̀ ṣùtẹ̀ ó dáwẹ́. Ọ̀tọ̀ Àwórì Abdulaziz Abiodun Karim and his vice. Shomolu Hashimi Lateef and Ojomu. Àwọn Shomolu tún mú ìyá lọ́jà wọn wá. Shomolu Hashimi Lateef. Sulele Yusuf Sulaiman Bamidele and Prince Dosumo. Jaba SCA is Bayo Adefuye and his vice. Bayo Adefuye and his vice. Hello. Hello.